tí Tinubu bá lè fìdí rẹmi nípínlẹ̀ Edo lọ́dún 2027, mo máa kọ̀wé fipò sílẹ̀ Okpebholo. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ló ti jẹ́jẹ̀ẹ́ báyìí wípé òun yóò kọ̀wé fipò sílẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu bá fìdí rẹmi lásìkò ìdìbò ọdún 2027. Gómìnà Monday ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá oníròyìn kan Babájídé Òtítọ́jú sọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Edo ti di dandan kó gbé ààrẹ Tinubu. Gẹ́gẹ́ bí Okpebholo ṣe sọ, ó ní ààrẹ Bọ́lá Ahmed jẹ́ ìlú mọ̀ọ́ká ju ohun tí kárára òun lọ. Ó ní gbogbo gudugudu méje àti yàyà mẹ́fà tí òun ṣe nípínlẹ̀ Edo báyìí kò sẹ́yìn ààrẹ Tinubu. Àmọ́ Babájídé Òtítọ́jú sọ pé ó ṣeéṣe kí àwọn ọmọ lẹ́yìn gómìnà àná nípínlẹ̀ náà Godwin Obaseki ba ìmọ̀ àti ète Okpebholo jẹ́. Àmọ́ ṣe ni Okpebholo sọ pé àwọn àkọsílẹ̀ búburú tí Obaseki ní kò lè gbà á láàyè láti gborí wọ ìpínlẹ̀ Edo mọ́.